thing. Fúnpọ̀ ló kọ́kọ́ ra mọ́tò fún mi yẹn. Mo rí bí Ọlọ́run ni. Òun dẹ̀ ni ọkùnrin àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe introduction fún mi. Tó mú mi lọ́wọ́ báyìí. Tó mú mi lọ mọ àwọn òbí ẹ̀ officially. Gẹ́gẹ́ bí ìyàwó. Ṣé òun náà dẹ̀ tẹ̀lé mi? Tó lọ mọ àwọn òbí mi gẹ́gẹ́ bí ọkọ mi. Mr. Lawal was the first person. Ẹ̀yin èèyàn wa, Lizzy Anjorin ó sọ àwọn ìtàn kékeré kan, àwọn shocking things nípa ọkọ rẹ̀ tí gbogbo wa ò mọ̀. Ẹ̀yin tèmi, kí ló ń ṣẹlẹ̀ báyìí? Kí ló tún fà á tí Lizzy Anjorin tún fi ń sọ àwọn ọ̀rọ̀ báyìí? Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ́ṣọ́ bí ọ̀rọ̀ yìí bí ó ṣe rí, ṣé lóòótọ́ ni tàbí irọ́ ni. A ó máa mọ̀ ní ẹ̀yìn fọ́nrán yìí, a ó máa mọ̀ tí Lizzy Anjorin tí ó bá sọ̀rọ̀ tán. Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Ṣé wá rí mọ́tò tó rà fún mi yẹn? Even nígbà táwa sí mọ́, kì í ṣe pé a jà o. Ó níyàwó méjì nílé. Èmi ò rẹ́dí àti ṣèyàwó kẹta. But mo kọra wa láǹgù kan, ó ṣe bàbá àsàlẹ̀ ni. Ọjọ́ tí n bá fẹ́ rí, tí n bá pè á wá, àjọ ń date ara wa. But èmi ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ film industry ni. Èmi believe wípé tó dáa máa wà. Ṣó ti yé yín? Ṣé rí àwọn mọ́tò tó wá rà fún mi yẹn? Tí n bá tó wá fẹ́ change mọ́tò, tí n bá pè é, lágbájá ibo lẹ wà. Mo máa rí mọ́tò kan báyìí mo like ẹ̀. Màá gbé mọ́tò yẹn fún. Mo lè fowó kékeré kún. Mo mọ̀ wípé gbogbo nǹkan tí mo gbé fún yín ò tó mọ́tò mi tí mo fẹ́ rà yẹn o. Á gbà lọ́wọ́ mi. A lọ ra mọ́tò yẹn fún mi. Ó ṣe kinní yẹn fún mi títí tí débi wípé owó tẹ́ kó fi kọ́kọ́ kọ́lé láyé ẹ̀. Èmi ló fi ra mọ́tò fún. For the fact owó tẹ́ kó kọ́kọ́ fi kọ́lé láyé ẹ̀ yẹn, èmi ló fi ra mọ́tò fún. Ṣé mo gọ́tà ìṣe ọmọkùnrin kan pàtó mọ́ mi? Èmi máa ń play àwọn ọkùnrin ni o. I have never loved anybody in my life. Mr. Lawal is the only man. Torí àwọn nǹkan tó ṣe fún mi yẹn, orí mi máa ń spin ni pé àwọn ilé ìṣá. So tí bá meet ọkùnrin mi, èmi ò dẹ̀ ń ṣe obìnrin tó tètè máa ń dẹ̀rọ tó máa mú pátá lẹ̀. Ó máa ṣe gan o. Ọwọ́ mi le gan lọ bèrè ní film industry, ọwọ́ mi le. Òun làwọn Ìyábọ̀ ò ṣe rí pásì mi múlẹ̀, ọwọ́ mi le o. Tẹ́lómi bá ní ọmọ yìí, ọmọ tó ṣe fíìmù ẹ lọ gbé wa, wọ́n á ti máa sọ pé ọwọ́ ẹ̀ le o. Màá kọ́kọ́ bíìlì ẹ̀ ná, orí bíìlì yẹn ní relationship wa máa ń kú sí ìgbà mi. Orí bíìlì yẹn, torí pé bí mo like ìgbà tí mo wà university tó wọ́n sì ìgbà tí mo fẹ́ ṣe tán, ṣó ti eyín ni mo ti meet ẹni tó ra mọ́tò fún mi. So mo máa ń believe pé ẹni ọkùnrin tó bá máa date mi sẹ́, o gbọ́dọ̀ lè ṣe ju bọ̀bọ́ yìí lọ. You don't understand? Kò wá sí ẹni tó match Mr. Lawal. Mo meet èèyàn kan ní time kan. Ẹni náà gbé dání, ẹni yẹn wà pa gan. Bọ́ ẹ gbàgbé ẹ̀. Anybody tó bá meet mi láyé mi, ẹni ọkùnrin tó bá meet mi, wọ́n máa sọ wípé wọ́n Lizzy le. Wọ́n máa sọ fún lọ́bẹ̀ nǹkan tó ń ṣe rí pásìn mi múlẹ̀ nìyẹn. Wọ́n ò rí pásìn mi mú sílẹ̀. Wọ́n ò rí ọwọ́ mi le. Mo lè máa fẹ́ ànídóra wa. Èmi máa ń fẹ́yàn tàdé ní dóra wa, kí ló fẹ́ dó mi fún? Mo like, èmi náà like yín. Jẹ́ ká fẹ́ra wa. Kò sí problem. Ẹni tọ́kàn mi bá ń wù ni màá fara mi fún. Mo wá lè fẹ́ láàárọ̀ kí má gbé aago ẹ̀ mọ́. Òun lọ ṣe rí pásìn mi múlẹ̀. Òun náà ṣe lè rí pásìn mi múlẹ̀. Ẹ tó bá àìmọye ọkùnrin yapa, ọkùnrin ló pọ̀ jù. Nígbà táwọn Àlíù yẹn ń tẹ̀lé mi, àwọn ọkùnrin máa ń bẹ àwọn Àlíù ni pé èmi ló fẹ́ gbà. Èmi kẹ̀dẹ̀ ni mo ní ète kan, mo ní weapon kan tí mo tètè máa fi push ọkùnrin ìwé.
mi kì í fẹ́ pé wọ́n ní dáàdì mi, dáàdì mi, ọ̀nkù mi, dáàdì mi, ọ̀nkù mi, dáàdì mi, ọ̀nkù mi, dáàdì mi, ọ̀nkù mi.